Àdùkẹ́ ọdún ẹ máa lóde o, ọdún ẹ máa lóde. Ọdún ẹ máa lóde o, ọdún ẹ máa lóde. Ọdún ẹ lóde tá ń ṣe, ọdún ẹ máa lóde o. Àdùkẹ́ mo bọ́ lọ́dún sọdún ọdún ayọ̀ ló mọ̀ sí àrídùnnú Jíbọ́lá. Ó sọdún èyí ó yẹ ó ṣe tẹ̀mí síta ikú tí ń ṣe balẹ̀ rọ̀rọ̀. Ọmọ aráyè oníjàlè kan pé wọ́n ní àbùkù oníke Elédùmarè oníjó tẹ́ láéláé. Àjíbọ́lá ló pè mí sórí aago. Ó ní Mariam tó rí yẹn ọ̀rẹ́ mi ni, ọmọ dáadáa ni, àrídùnnú mi ni. Ó ní mọ̀ ń ṣàdúrà fún ọ, ó ní ogbó bí olúgbógbó ti gbó, kó o gbó bí olúgbógbó, kó o gbó bí olúgbógbó ti gbó, kó o gbó bí àwọn àgbà kan nílé bàbá tó bí ọlọ́mọ kó o fewú parí. Ó ní mọ̀ kì í ọ́ ní gbèjègbèjọ, ó ní ṣàdúrà fún ọ láṣẹ jíṣẹ́ mi láṣẹ Elédùmarè ọba ọmọ Mustapha ó sọ ní mọ̀ ní sọlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ni. Mariam ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun mọ́dẹ́dẹ́ ìwọ lọmọ kúkúrú lọ́sàn kúkún wọgbọ̀rọ̀ lóru ọmọ nígi mẹ́ta àbẹ̀jù ọ̀kan sowó ọ̀kan sobì èyí tó kù ló sàlárì bàbá sọ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹlẹ́wù wọ yíwọ́ yọ ọmọ alásọdẹ bẹ́ẹ̀ bá wọ dúdú ẹtú wọ funfun ọmọ akéwù gbarú nìyọ ọmọ àṣàdúrà gbọrẹ ìwọ lọmọ akọwọ rẹ rú mọkò rẹ kọ tó rẹ rú ní sinmi ẹkọ kì í ṣe ènìyàn ẹrú ẹpẹ ò gbọ́dọ̀ owó ẹmí ìwẹ̀fà ẹgbẹ́ ò gbọ́dọ̀ owó dò ọmọ bíbí inú ẹpẹ ni yóò wẹdò tí ó sì mú mi nílé bàbá tó bí ọlọ́mọ ẹpẹ ẹlẹ́ja tútù ọmọ ayẹja fún wọn jẹ ni wọ́n pò kí àwọn bàbá rẹ èèyàn tó bá bá yín dẹ̀pẹ̀ ṣùkúṣùkú ẹja lẹ̀ gbélé wọn lọ́wọ́ èèyàn tó bá bá yín délé àwọn bàbá tó bí ọlọ́mọ egungun ẹja lẹ̀ ẹ̀yẹ fún wọn jẹ ọmọ akénídó kẹrù wo bòlúgbó ọmọ akédandan kẹrù wo bàárọ̀ ọdán ni wọ́n pò kí àwọn bàbá tó bí ọlọ́mọ Mariam wo ti sọdún èyí ó yẹ ọ́ ó ṣe tẹ̀mí sí ìwòye mi gbá lérè lẹ́ni àwọ̀ lérè lẹ́ni torí èlé lobìnrin ra nǹkan bẹ́ẹ̀ lọ́jà bọ́bá wa ń bẹ̀rẹ̀ pé ta ni pẹ́ sàṣì ò létí mọ̀ ń pè mí àríkẹ́chà ta ni èmi lọ́mọ wọn lówó dùrú mo sùkú gbadé òun lọ́kọ̀ gbadé òun bẹ́ẹ̀ di fẹ́ẹ́ béèrè tán.